iléeṣẹ́ ọlọ́pàá ní Ridwan wà báyìí o nílùú Ìlọrin. Ọmọ ọdún 5 ni wọ́n ní ó fipá bá lò pọ̀. Ọmọ ọdún 17 kan Ridwan Hosseini ló ti wà lákàtà àwọn ọlọ́pàá nípínlẹ̀ Kwara nílùú Ìlọrin báyìí o fún ẹ̀sùn fífipá jẹran ìsúnkún sí ọmọdébìnrin ọmọ ọdún 5. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara CP Adékìmí Òjó ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 yìí nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí iṣẹ́ takuntakun èyí tí àjọ ọ̀hún ti gbé ṣe lóṣù díẹ̀ sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n pé ó wáyé ní ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2025 yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí. Ìyá ọmọ náà òun ló ké gbàjarè lẹ́yìn tí ọmọ rẹ̀ tó kúrò ní ilé láti lọ sí ilé kéwú ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́jú 10 di ẹni tí wọn kò rí mọ́. Lásìkò tí wọ́n wá ọmọ ọ̀hún ni ìyá náà rí ọmọ náà tó ń bọ̀ láti inú ilé afurasí yìí tí ṣe Ridwan Hosseini tí ọmọ ọ̀hún sì mú àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ lọ́wọ́. Èyí ló mú kí ìyá ọ̀hún ké gbàjarè lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Adéwọlé tí àwọn ọlọ́pàá sì tẹsẹ̀ bọ ìgbésẹ̀ lójú ẹsẹ̀. Lẹ́yìn tí wọ́n náwó gan afurasí náà ó ní wọ́n tarí rẹ̀ lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn nílùú Ìlọrin fún ìwádìí tó péye. Ìwádìí wá fi hàn wípé afurasí ọ̀hún ló tan ọmọdébìnrin náà wọ inú yàrá rẹ̀ tó sì hu ìwà láabi ọ̀hún. Lásìkò tí afurasí náà tí ó ti wá jẹ́wọ́ wípé lótìítọ́ ni òun hu ìwà ọ̀hún, kọmíṣánná náà wá jẹ́ ó yé ni wípé afurasí náà ni àwọn yóò fi ojú rẹ̀ bá ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá ti parí. Ojú wá ọlà òjijì o, Fáṣọlá ló kìlọ̀ fáwọn ọ̀dọ́ bẹ́ẹ̀. Mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde, ilé gbígbé àti ọ̀rọ̀ agbára tẹ́lẹ̀ rí Babátúndé Fáṣọlá SAN ló ti pàrọwà sí àwọn ọ̀dọ́ wípé kí wọ́n ṣiṣẹ́ takuntakun kí wọ́n sì yàgò fún wíwá ọlá òjijì, ìkánjúwá owó òòjọ́ eléyìí tó jẹ́ wípé yóò padà bí ohun tí kò dára fún wọn lẹ́yìn wá ọ̀la. Fáṣọlá ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tó sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde tilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Ìlọrin 40 irú rẹ̀. Nígbà tí ó mẹ́nuba ọ̀rọ̀, ó jẹ́ kí ó di mímọ̀ wípé ipa èyí tí ìkánjúwá owó òòjọ́ tó ń kó nínú ìgbé ayé ẹni ó ní kì í sábà látúnṣe tó jẹ́ wípé ọ̀pọ̀ ló sì padà máa ń kábàámọ̀ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Fáṣọlá gba àwọn tó ń kẹ́kọ̀ọ́ jáde ní ìmọ̀ràn wípé kí wọ́n ní ìgboyà láti máa kọ ẹnikẹ́ni èyí tó bá mú àbá wá wípé kí wọ́n lọ́wọ́ nínú ìwà èyí tí kò dára, pẹ̀lú àfikún wípé ìṣèjọba èyí tó ń bẹ lóde pẹ̀lú ìlànà ìrètí ọ̀tun tó gbé dání yóò padà sọ nǹkan di rere lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó rọ̀ wọ́n wípé ìwà rere òun ni kí wọ́n máa hù ní ìgbà gbogbo. Ọ̀rẹ́ èyí tó bá sì dára òun ni kí wọ́n máa bá rìn. Àwọn ènìyàn tó bá dára ni kí wọ́n máa kọ́wọ̀ọ́ rìn pẹ̀lú. Mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún pàrọwà sí àwọn akẹ́kọ̀ọ́jáde náà wípé àwọn àǹfààní èyí tó ń sọ ayé ẹni dọ̀tun ní orí ayélujára òun ni kí wọ́n tẹ̀lé. Bákan náà ni kí wọ́n sì yàgò fún gbogbo àwọn àwòkọ́ṣe eléyìí tí ó lè la ipa tí kò dára nínú ìgbésí ayé wọn. Ó tún rọ̀ wọ́n wípé ṣe ni kí wọ́n jẹ́ aṣojú rere fún orílẹ̀-èdè yìí ní ibi yòówù tí wọ́n bá lọ, kí wọ́n sì sọ orílẹ̀-èdè yìí di èyí táwọn èèyàn yóò máa fi ojú ire wò ní àárín àwọn orílẹ̀-èdè lágbàáyé. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ẹni tí ó jẹ́ gíwàgbà ilé ẹ̀kọ́ fásitì Ìlọrin ọ̀jọ̀gbọ́n Wahab Ẹgbẹ́wọlé SAN òun náà gba àwọn akẹ́kọ̀ọ́jáde ọ̀hún ní ìmọ̀ràn o wípé ṣe ni kí wọ́n jẹ́ aṣojú rere fún ilé ẹ̀kọ́ ọ̀hún kí wọ́n sì jẹ́ ògúnnágbòǹgbò eléyìí tí ó fi àkòkọ́ṣe rere múlẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wípé ilé ẹ̀kọ́ náà òun ní òǹkà ìmọye àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti gba ibẹ̀ kọjá tó sì jẹ́ wípé ìgbàgbọ́ àwọn ni wípé lọ́jọ́ iwájú ṣe ni àwọn náà yóò jẹ́ agbanisíṣẹ́ èyí tí yóò mú ìgbélárugẹ bá orílẹ̀-èdè yìí. Ó wá mọ rírì ìjọba lórí àtìlẹ́yìn èyí tó ń ṣe fún ilé ẹ̀kọ́ náà pẹ̀lú bí ilé ẹ̀kọ́ ọ̀hún bó ṣe ní ìdàgbàsókè tó sì ní wípé lẹ́yìn àṣeyọrí ìkẹ́kọ̀ọ́jáde yìí ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí mìíràn yóò tún wáyé ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Ìlọrin. Ọmọdé tí wọ́n ń rìn kiri ojú pópó tó lọ bíi 50 níjọba Kwara ti fún lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ o. Kọmíṣánná ló sọ̀rọ̀. Kọmíṣánná fún ìdàgbàsókè àwùjọ nípínlẹ̀ Kwara, Dókítà Mariam Imam sọ wípé àwọn
ọmọdé èyí tí wọ́n fi ẹsẹ̀ gbálẹ̀ kiri ní ojú pópó. Ó ní ìjọba ìpínlẹ̀ Kwara ti ń ṣe àmójútó ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún wọn báyìí, tó sì jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ti ń jẹ nínú àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ìfúnnilóúnjẹ lọ́fẹ̀ẹ́ pẹ̀lú. Ó fi kún wípé ọ̀pọ̀ nínú àwọn ọmọdé wọ̀nyí ni àwọn òbí wọn kò ní owó lọ́wọ́ tí ọ̀pọ̀ kò sì rí ọwọ́ họrí. Bákan náà ni ọ̀pọ̀ rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ní káàkiri ojú pópó látàrí wípé òbí ọ̀pọ̀ òun ni wọ́n ti pa wọ́n tì láì rí ìtọ́jú. Èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ Kwara kó da àwọn ọmọ náà papọ̀ mọ́ ọmọ tọ́ o. Bákan náà ó ní ìmáàmù sọ ọ̀rọ̀ yìí nílùú Ìlọrin, olúùlú fún ìpínlẹ̀ Kwara, lásìkò ìjíròrò lórí ibi tí iléeṣẹ́ náà bá iṣẹ́ dé, èyí tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìròyìn ní iléeṣẹ́ náà tí ó ṣe agbátẹrù rẹ̀. Ó jẹ́ kí ó di mímọ̀ pé àwọn ọmọ ọ̀hún ni wọ́n wà ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ọmọdé, níbi tí wọ́n ti ń tọ́jú wọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ gbàtọwọ́ ìjọba ìpínlẹ̀ Kwara. Nínú àlàyé rẹ̀ ó ní wípé ṣe ni ohun tí ó ní í ṣe pẹ̀lú ìdóòlà àwọn ọmọdé àti mímáa ṣe àtìlẹ́yìn tó fi mọ́ gbígbọ́ bùkátà àwọn ọmọ tí àwọn òbí wọn kò rí ọwọ́ họrí àti àwọn tí wọ́n rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri ẹsẹ̀ títì. Ó jẹ́ ọ̀kan lára ojúṣe ìjọba lórí bí àwùjọ yóò ṣe dúró re, pẹ̀lú ìlérí wípé ìjọba ìpínlẹ̀ Kwara kò ní dẹ́kun ìgbìyànjú láti máa dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé àti bí àwùjọ yóò ṣe wà ní ìdúróore pẹ̀lú.